eléjìgbò ló lè jìgbò gbogbo wa la lè jìgbò. àwọn àjẹ́ wá wúra wọn lójú ìlú eléyìí yàtọ̀ ta ló kọ́ ọmọ ìlọ́gbọ́n yìí kábíyèsí àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí kábíyèsí kádípẹ́ lórí o bàtà apẹ́ lẹ́sẹ̀ ẹ̀sìn ọba àjòkó ìrùkẹ̀rẹ̀ ọba àdàbẹ́rẹ́ ní àwọn ọdún bíi mélòó kan sẹ́yìn ó ti pẹ́ díẹ̀ kò ń sọ̀rọ̀ ìní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ìlú kan tá à ń pè ní Èjìgbò wọ́n kàn déédéé rí i pé àwọn ọba wọn àpẹ́ lórí oyè wọ́n bá ti fẹ́ wọ́n jọba bá ti tó bí ọjọ́ mélòó kan kábíyèsí àtúntò wàjà eré ní àwàdà ló wá kan ọmọ kékeré kan ọmọ ìwà ń wò pé kí ló ti fẹ́ ṣe báyìí tóun bá jọba òun lọ nìyẹn tóun ò bá jọba torí òun nìkan ló kù ní ìlànà tóun a jẹ́ pé ìdí tòun ò tẹ̀ jọba mọ́ ní Èjìgbò nìyẹn ló máa ń lọ sóko lọ́jọ́ yẹn nínú ìbànújẹ́ gidi pété tí ó fẹ́ kọlu bàbá àgbàlagbà kan tó ń bọ̀ torí ọkọ̀ ẹ̀ bàjẹ́ ẹ jọ̀ọ́ bàbá ẹ má bínú o bàbá wa ní ọmọ aládé kí ló dé ó bá ṣàlàyé fún bàbá pé báyìí báyìí ni òun lọ́ba kan òun ò sì fẹ́ kú bàbá bá ní kò nira tó bá ti dọjọ́ ìwúyè ẹ sọ fáwọn onílù ẹ ká má lu ìlú bá ń ṣe ń lù tẹ́lẹ̀ o kán lù lọ́nà ọ̀tọ̀ báyìí 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 ni kí wọ́n lu ìlú tiwọn ló bá dọjọ́ ìwúyè ní ọmọ bá jọba ọjọ́jọ́ ìwúyè bó ti bọ́ síta láti máa jó yìlù ká àwọn àjẹ́ ìlú yẹn tí wọ́n ń pọ̀ bá jẹ wọ́n tún ti péjọpọ̀ lórí igi ọ̀dàn bíi táwọn ti máa ń ṣèpàdé wọ́n retí ìlú ní onílù bá fi kọ̀ǹgọ̀ sí ìlú torí bá ṣe ń lù tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wípé eléjìgbò ló lè jìgbò èmi nìkan ni mo lè jìgbò eléjìgbò ló lè jìgbò èmi nìkan ni mo lè jìgbò ṣùgbọ́n ń gba àwọn oníṣẹ́ máa lùlù wọ́n bẹ̀rẹ̀ sí lùlù pé eléjìgbò ló lè jìgbò tèmi tìrẹ la lè jìgbò eléjìgbò ló lè jìgbò gbogbo wa la lè jìgbò. àwọn àjẹ́ wá wúra wọn lójú ìlú eléyìí yàtọ̀ ta ló kọ́ ọmọ ìlọ́gbọ́n yìí gbogbo ìgbà tó bá ṣáàjò yìí ìlú ká máa kọrin mìíràn jù yẹn lọ eléjìgbò ló lè jìgbò tìbí ìsìlẹ̀ la lè jìgbò eléjìgbò ló lè jìgbò gbogbo wa la lè jìgbò ọmọjọba o ó pẹ́ lórí oyè kábíyèsí àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí. Hello ọ̀rẹ́ wa. Gbogbo orí Facebook ló kún fọ́tò rẹ lánàá. Mo sì láìkí gbogbo àwọn fọ́tò yẹn o. Ó ọ̀rẹ́ mi. Bá a ṣe ń bi ni nìyẹn. Ó kúkú mọ̀ pé gbogbo fọ́tò tí mo máa ń yà tẹ́lẹ̀. Bàìbàì ni wọ́n máa ń wò. Bákan sì náà máa ń rí. Àṣírí mi ló fẹ́ mọ̀. Já mi sí ọ̀rẹ́ mi. Ilé-iṣẹ́ ìmọ́lẹ̀ photography studio ni mo ti ya gbogbo àwọn fọ́tò yẹn o. Bẹ́ẹ̀ni, ilé-iṣẹ́ ìmọ́lẹ̀ photography studio lẹ ti lè ya fọ́tò bíi commercial shoot, portrait shoot, wedding shoot, birthday shoot, video shoot, training, printing
editing pẹ̀lú framing. Káyà àwòrán kó dúró re. Káyà àwòrán kó mọ́lẹ̀ rékété. Káyà àwòrán kó má wò bàìbàì. Gbogbo ẹ̀. Ó di ilé-iṣẹ́ ìmọ́lẹ̀ photography studio. Tòró nìkan ló lè ṣe. Ilé-iṣẹ́ wọn wà ní ìmọ́lẹ̀ media house Blue building Tanimola along Okeanu Sabo Ogbomoso. For booking and enquiry, please call or chat 07041060176 tàbí 08036956116. Káyà àwòrán kó mọ́lẹ̀ rékété. Ilé-iṣẹ́ ìmọ́lẹ̀ photography studio. Gbogbo ẹ̀yin aráàlú Ògbómọ̀ṣọ́ oríire ni mo mú tò yí wá o. promo 50% discount láti ilé iṣẹ́ Tajad interior. Wọ́n ní kí n máa sọ fún yín pé ẹ̀dínwó ti wà lórí gbogbo táǹtà nílé iṣẹ́ wa o. Ìyẹn 50% discount lórí product wa bíi upholstery chair, dining table, office table, bed frame, kitchen cabinet, console, TV console, doors and frame, home bar àti bẹ́ẹ̀ lọ. Gbogbo ẹ̀ ẹ̀dínwó ni lọ́dọ̀ Tajad interior. Ilé iṣẹ́ wọn wà ní New Summit after Pasito Palace. Ìyẹn nílùú Ogbomoso. For more inquiry, please call 07061826661, 07061826661, or 07010187173, 07010187173. Tajad Interior, the best interior company. Awù sí òkúkú sí kékeré àkàtì ònílé lórí City Villa Homes. Àǹfààní wá rèé fún gbogbo ẹni tí ń gbèrò àti nílé lórí without stress. Ọ̀pọ̀ ló ti fara gbọgbẹ́ bọ́ sí páńpẹ́ yálà lọ́wọ́ ẹ̀gbọ́n àbúrò ọ̀rẹ́ mọ̀lẹ́bí àbáwọn òpùrọ̀ abánikọ́lé. Àìmọye àwọn ará òkè òkun ni wọ́n ti fọ̀ bẹ́ẹ̀ yé jẹ ní. Kódà ọ̀pọ̀ ti dèrò ọ̀run òjijì. Ó tó gẹ́. Ìwọ náà gbégbèsè akin tara ṣàṣà. Lòpọ̀ pẹ̀lú àwọn tó ṣe fẹ̀yìntì. City Villa Homes. Lẹ́jẹ̀ wọ́n nílé alárànbarà. Táyé òde òní tí wọ́n ti pèsè kalẹ̀ nínú ẹ́stéètì wọn. Tìyín ni láti sọ yí ẹ bá fẹ́. Tiwọn láti tán pòǹgbẹ yín. Bẹ́ẹ̀ bá ti sanwó díẹ̀ kalẹ̀. Dáìsì mọ́ sanwó yòókù pẹ̀lú ìlànà tó fẹsẹ̀ rinlẹ̀. Wá mú àlà òun òpòǹgbẹ àti nílé lórí ìrẹsẹ̀ lónìí. Síbi à ń kówó pamọ́ lásán. Máa bọ̀ wá sí City Villa Homes. Opposite Sixtiam Hotel. Òkè Owódé ìrẹsà àparò. Ògbómọ̀ṣọ́ ni wọ́n kalẹ̀ sí. Ẹ lè pè wọ́n fẹ́kúnrẹ́rẹ́ àlàyé lórí 07011111463 07011111493 tàbí kẹ́ wò wọ́n lórí ìkànnì www.cityvilla.com.ng. Ìmọ́lẹ̀ rédíò and TV online delight magazine Yorùbá newspaper. Ìkànnì tó mọ́lẹ̀ kedere bí ojú ọmọ tuntun. Documentary, award making, jingle and music production, digital printing, photo and videos, event planner and master of ceremony, CD and DVD, mass doubling, general contractor. Ilé-iṣẹ́ Ìmọ́lẹ̀ and TV online lẹ́ ó ti rí gbogbo rẹ̀ ṣe nírọ̀wọ́rọ̀ṣẹ́. Ayẹyẹ òkú àgbà, ayẹyẹ ìṣílẹ̀, ìgbéyàwó, ọjọ́ ìbí, ìkọ́mọjáde lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lọ́gbàlọ́gbà. Tẹ́ bá fẹ́ ṣe ayẹyẹ tí gbogbo àgbáyé yóò máa wò ó kedere lórí ìkànnì ayélujára lẹ́ẹ̀kan ṣoṣo. Bí o kò bá jìnnà ilá kì í kò ẹ kò sí. Ìkànnì Ìmọ́lẹ̀ rédíò and TV online kí wọ́n fi tiwọn gbé tiyín lárugẹ. Kò tán síbẹ̀ oníkànnì Ìmọ́lẹ̀. Ààyè ti wà fún gbogbo ìránṣẹ́ Ọlọ́run lónírúurú lọ́lọ́kan òjọ̀kan láti wá fún wáàsí tàbí ìwàásù lórí ẹ̀rọ ayélujára lówó tí ògùn pa. Ààyè wà lórí ìkànnì Ìmọ́lẹ̀ fún gbogbo oníṣẹ̀ṣe láti wá polongo ọdún ìṣẹ̀ǹbáyé lórí ẹ̀rọ ayélujára. 08036956116. Ìmọ́lẹ̀ TV Yorùbá lórí Facebook.